pọkọ mi kíkú má máa pa o. Èdùmàrè ló fọlá dàpọ̀ fún mi kíkú má máa pa o. Kíkú má pọkọ mi kíkú má máa pàṣẹ. Èdùmàrè ló fàyọ̀ ọlá fún mi kíkú má máa pa o. Ọkọ mi ṣọdún ẹ bá ń kí, Ayọ̀ọ́lá ṣọdún ẹ bá ń kí, kíkú má pa ẹ Ọládàpọ̀, kárùn má ṣe ẹ ọkọ mi. Ìfẹ́ àwa dùn ó dára gan, tinútinú làwa fi bára wa ṣe. Ìfẹ́ àwa dùn ó dára gan, tinútinú làwa fi bára wa ṣe. Adé orí mi o, adé orí mi o, kíkú má ẹ Ọládàpọ̀, kárùn má ṣe ẹ ọkọ mi. Mo ti mójú rọ̀kun o, mo mójú rọ̀ṣà, èmi ò rẹ́ni bí rẹ nílé ayé o. Ayọ̀ọ́lá o, Ọládàpọ̀ pẹ̀kúlẹ̀ àdákùn gbéra lè òdìdí ọdún ẹ lóde. Ọdọọdún lóró gbogbo, ọdọọdún lẹwà wà ní, ọdọọdún láwọn rẹ òbí iná. Orí rẹ ò ní burú, ìṣẹ̀dá rẹ ò ní gbàrà bọ̀dé. Pẹ́pẹ́pẹ́ lòun ṣe ní àárọ̀, àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ mi tẹ̀ẹ̀nà. Ó ṣọdún owó, ó ṣọdún ọlá, ìwà sì sọdún yìí láwùjọ. Ọmọ Rúfúsì Ọ̀jẹ̀dòkun mẹ́bí wọ́n náà ní kí wọn kú ọdún. Ọmọ Kẹ́mi Ọ̀jẹ̀dòkun dákun gbéra lè òdì ìdí òkú ọdún. Ọdọọdún làmí rórógbó, orógbó ló ní ògbó, obì ló ní òbí kú dànù, ẹ̀wà ló ní ọmọ wa kò sì mọ bẹ́ẹ̀. Ọdún òní dé ká mọ́ ṣe rọ́mọ òbí lórí àtẹ. Ikú ní bá ń bẹ lóde àyà fún wọn, àrùn níbẹ̀ lóde àyà fún wọn, ìbànújẹ́ ní bá ń bẹ lóde àyà fún lágbára Ọlọ́run ọba. Ọkọ Ayọ̀ọ́lá Adéyínká dákun mọ́ dá gọ́jọ́gọ́jọ́. Bàbá Precious mẹ́bí wọ́n náà ní kí n. Bàbá Peace ó kú ọdún o. Bàbá Ìfẹ́dayọ̀ dákun mọ́ dá gọ́jọ́gọ́jọ́ ọdún ẹ lóde. Bàbá Yọ̀mí Pọ̀sí mẹ́bí wọ́n náà ní kí n. Bàbá Pẹ̀kúlì àkógbó bí olúgbógbó tìrìgbò, kógbó bí olúgbógbó tìrìgbò, ó tún wá gbó bí àwọn àgbàkàgbà kan, èyí tí wọ́n fọmọ wúṣọ́ǹdì ọ̀run jọ sí. Ìgbàlè rẹ̀ lé ní, àwọlé rẹ̀ lé ní, ó ti wá sọdún èyí òwú ni. Ìwọ ṣe tẹ̀mí sí nínú owó, nínú ọlá bí ọ̀rọ̀ tó pọ̀ rẹpẹtẹ. CEO Peculiar Vintage mẹ́bí wọ́n náà ní kí wọ́n dún ẹ lóde. Ọmọ wọn lérúwà ó kú ọdún o nípínlẹ̀ Ọ̀yọ́. Èrúwà ṣá ní ṣe lé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ. Òní ní sọjọ́ bí rẹ, ìjọ ọmọ wọn bí ọ̀sí ayé. Ìjọ wọn mi kí màmá kú ewu ọmọ, ìjọ wọn mi kí bàbá kú ewu ọmọ. Tọ́ni ẹ̀kọ́ àṣẹ̀ṣẹ̀ gbàlejò òtútù, ọmọ alálùbáríkà ni ó mọ̀ jẹ́. Ó kú ọdún o, adúmọ̀ràdá rẹ̀ wà lọ́kùnrin ni. Ọmọ kan bí 1 million lórí ìrì ọkọ. Aya rẹ̀ ló pè mí sórí aago. Ayọ̀ọ́lá Adéyínká ló ní wọ́n mọ̀ kí ọmọ èjè mẹ́jọ. Olówó orí mi ní dákun mọ̀ bọ̀ wá báńkì, wá báńkì fẹ́ ayé mi, wá báńkárí dùnnú mi, wá báńkẹ́ níbi ọkàn mi, wá báńkì bàbá àwọn ọmọ mi kókó ọdún. Ó lóun ti mojú rokùn, òun ti mojú rọ̀ṣà, òun rẹ̀ níbí rẹ̀ ní ayé. Ló ṣe ní kí wọ́n mọ̀ kí ọmọ èjè mẹ́jọ. Ó lẹ́ni obìnrin kò lọ́nà tó ní o, tó ní bẹ́lẹ̀ yóò jọ́pọ̀ ẹni, á sì jálè ẹni. Ọkọ tó ń gbọ́ táyà, tó ń gbọ́ tọmọ, olóòkú tọ́jú òun. Ó ní tí ń bá táyé wá o, Ayọ̀ọ́lá ni màá fi ṣọkọ. Ó ní wọn ò ní fọdún èyí sópin. Ó ní bọ́dé pa láwọn bàbá tó gbé bí ọlọ́mọ. Èrúwà ṣá ló pélé o, níṣẹ́ lé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ. Ṣó ní màá ní ìṣólókè bẹ́ẹ̀ yẹn ni. Ẹ̀tọ́ orí ńlá ló mórí kì í yàn o. Èmi mọ̀ bọ́ tí kú kí ilé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ tó fi ń fún ni lówó. Ó ń wá di ilé àwọn bàbá rẹ̀, ọmọ wọn lérúwà mọ́ gbọ́ o. Ọmọ Èrúwà Òjòkó náà ń pọ́ kí ilé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ. Ọmọ àgbẹ̀ dúdú orí òkèlè, ọmọ àkùkọ gàgàrà o. Àgbẹ̀ ní dájọ́ olókun nínú ilé àwọn bàbá rẹ̀, olókun a sì mọ́ dájọ́ lọ́ọ̀sà. Ọmọ agúnyán làbàlàbà náà ń pọ́ kí ilé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ. Ìwọ lọmọ agbérelé lọ́ọ́ dáràn o, àrùkórelé lọ́ọ́ kò sùn nínú ilé àwọn bàbá rẹ̀, lékèlékèrelé lọ́ọ́ kẹ́ fún nínú ilé àwọn bàbá tó
gbé bí ọlọ́mọ ọmọ òkè àdúró bọ̀ àbẹ̀rẹ̀ bọ̀ ọmọ òkè àbọ̀ fọ́hùn náà kó kílẹ̀ àwọn bàbá tó gbé bí ọlọ́mọ kú ọdún. Ọládàpọ̀ ó kú ọdún o ayọ̀ ọláyíwọ̀ ọmọ ní fọ́dún yìí sópin ayàrí Adéyínká ló ní wá mọ̀ kí ọ méje mẹ́jọ ó láṣẹ ìṣàmọ́dún ó níwọ̀ ọmọ ní fọ́dún yìí sópin. Màyà pọ́n ọkọ mi lé Adéyínká ló sọ bẹ́ẹ̀. Màyà pọ́n ọkọ mi lé o kíkú má pa Ládàpọ̀ rèwé Màyà pọ́n ọkọ mi lé. Tọ́ bá wá níta ló ń kọrin ewì sétí gbọ̀ rẹ̀ Òṣùpá kéwì lé